tí mínísítà ọrọ̀ ajé tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Táíwò Oyèdélé ọ̀rọ̀ tí ọkùnrin náà tó ṣẹ̀ṣẹ̀ sọ ó mà ti yàtọ̀ sí èyí tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gá ẹ̀ tí wọ́n ń ṣe tàbí ìgbésẹ̀ tí wọ́n ń gbé tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí gan-an ni àwọn èèyàn ni wọ́n ń gbà bí ẹni gba ẹgbọ́ tí mọ́ra wọn lọ́wọ́ wípé bí ẹni tí ó jẹ́ ẹni tí ó ń ṣe àkóso ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá lè ń àtakò tó ń ṣe àtakò ìgbésẹ̀ tí ẹni tó gbà ṣiṣẹ́ àti ìjọba ọ̀gá ẹ̀ tó ń gbé wọn ní eléyìí ti fi hàn pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì fi bẹ́ẹ̀ hàn púpọ̀ sí àwọn aráàlú. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ wo ni Táíwò Oyèdélé sọ táwọn èèyàn fi ń sọ èrò gbólóhùn ọ̀rọ̀ yìí? Ẹ rántí wípé Táíwò Oyèdélé ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ààrẹ tí yóò máa rí sí ọ̀rọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ọkùnrin náà ní Tinubu gbé iṣẹ́ ńlá lé lọ́wọ́ ìpè kó lọ ṣe àtúntò lórí báwọn ọmọ Nàìjíríà bí wọn kì í ṣe sanwó orí nítorí pé Tinubu ló ń gbàgbọ́ pé orílẹ̀-èdè tí ó bá fẹ́ kógojá tó bá fẹ́ lọ sókè wọ́n gbọ́dọ̀ mú owó orí gbígbà ní pàtàkì ìyẹn bí wọn kò bá fẹ́ máa ya owó kiri mọ́. ṣáò ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ẹni Tinubu mà fún Táíwò Oyèdélé ní ìgbéga tó lágbára jù nínú ìgbésí ayé ẹ̀ nígbà tí mínísítà ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí Wálé Ẹ̀dùn tí wọ́n ní bàbá náà tí wọ́n ló kọ̀wé fọ́pò sílẹ̀ nítorí ọ̀rọ̀ lé rẹ̀ tó yìí jẹ́ pé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá kéde Táíwò Oyèdélé gẹ́gẹ́ bí mínísítà ọrọ̀ ajé tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà tó yìí jẹ́ pé látìgbà náà ni Táíwò Oyèdélé inú ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àtimú ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà láti mú bọ̀ sípò padà. ṣáò nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ni àṣírí máa tú wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń bá báǹkì àpapọ̀ ìyẹn báǹkì àgbáyé tí wọ́n pè ní World Bank ó ti ń bá wọn sọ̀rọ̀ ó ti ń bá wọn ṣe ìpàdé o wípé kí wọ́n wá yá ìjọba ọ̀hún ní owó tí ó tó bílíọ̀nù kan ó lé ní 200 mílíọ̀nù náírà 1.2 billion naira 1.2 billion dollar ìyẹn bílíọ̀nù kan ó lé 200 mílíọ̀nù dọ́là láti yá wọn láti fi mú ìdàgbàsókè bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá sì ṣe owó náà sí owó náírà owó yìí yóò mà lé ní tírílíọ̀nù 2 náírà 2 trillion naira tó ì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń kọ àwọn èèyàn lóminú pé kí ni Tinubu kí ló tó ń yá àdúró owó báyìí kí ló fẹ́ máa yá wọn fún kí ló fẹ́ máa fi ṣe. ṣáò nígbà tí Táíwò Oyèdélé tí ó ń sọ̀rọ̀ ní ìpàdé tí àwọn olùṣirò owó tí wọ́n ṣe ní ìlú Àbújá nọ́ọ̀sì tá a wà yìí inú jẹ́ kó dì í mọ̀ wípé ó léwu kí ìjọba máa yá owó girikiri báyìí ó ní tó dára ní kí ìjọba kó máa tẹra mọ́ owó orí gbígbà láti fi tún ìlú ṣe tó sì ní bí ìjọba bá ń yá owó láti fi ṣe ìjọba ó ní bí ẹni pé ìjọba náà ó fẹ́ dojú ìlú bolẹ̀ ni. ọ̀rọ̀ tí Táíwò Oyèdélé sọ yìí ni làwọn èèyàn náà máa ń fura sí tó sì ń sọ pé ọ̀rọ̀ yìí ó ti ń fi hàn wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú ìjọba Tinubu àti pé ìyapa ẹnu wà nígbà tí ẹni tí ó wà ní àkóso ọrọ̀ ajé tó bá bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba ọ̀gá ẹ̀ lórí bí ó ṣe ń ya owó kiri.